Kò dín ní 90 akẹ́kọ̀ọ́ tí wọ́n ti gbé lọ sí ilé ìwòsàn ní Ìjẹ̀bú Òde látàrí ìṣẹ̀lẹ̀ ẹ̀bù gáàsì tí ó gba agbègbè náà kan. Akọ̀ròyìn wa Fatima Hassan tí ó lọ sí ibi ìṣẹ̀lẹ̀ náà ní ilé ìwòsàn àpapọ̀ ní Ìjẹ̀bú Òde àti àwọn iléèwé tí ó lùlà lórí ìṣẹ̀lẹ̀ náà jábọ̀ ìròyìn wípé àwọn akẹ́kọ̀ọ́ iléèwé 4 ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìlú náà ni ó lùlà lórí nínú ìṣẹ̀lẹ̀ náà. Ẹsẹ̀ ò gbèrò ní ilé ìwòsàn gbogbogbò ti ìlú Ìjẹ̀bú Òde nígbà tí àwọn òbí, olùkọ́ àti àwọn abánikẹ́dùn láàrin Ìjẹ̀bú Òde àti agbègbè rẹ̀ kórajọ papọ̀ sí ilé ìwòsàn ọ̀hún látàrí àwọn akẹ́kọ̀ọ́ èyí tí wọ́n kó wá sí ilé ìwòsàn ọ̀hún látàrí afẹ́fẹ́ olóró tí wọ́n ṣèṣì fà símú. Ó lé ní àwọn akẹ́kọ̀ọ́ 90 láàrin àwọn ilé ẹ̀kọ́ gíga 4 ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìlú Ìjẹ̀bú Òde lẹ́yìn tí ilé ẹ̀kọ́ girama ti Àwàlédì, ilé ẹ̀kọ́ girama tó jẹ́ ti obìnrin ti Anglican tó fi kalẹ̀ sí Ọbalẹ́ndé àti ilé ẹ̀kọ́ aládàáni 2 òmíràn. Wọ́n pè mí ní pé kí n wá mú ọmọ mi lọ hospital bá táyì tí máa lọ mo ti pàdé ọmọ yẹn ní ọ̀nà tí mo ṣe gbé wá bíbá ìkólé mi dáadáa ó ní àyà ń takútẹ̀ kò respond kankan mọ́. Alákòóso ètò ẹ̀kọ́ fún ìmọ̀ ìjìnlẹ̀ àti ìmọ̀ ẹ̀rọ ní ìpínlẹ̀ Ògùn ọ̀jọ̀gbọ́n Àbáyọ̀mí Arígbàbù àti alákòóso gbogbogbò fún ìdáàbòbò àyíká ní ìpínlẹ̀ Ògùn OGEPA ìyẹn ọ̀gbẹ́ni Kẹ́hìndé Bello nígbà tí wọ́n bá àwọn èèyàn sọ̀rọ̀ lẹ́yìn ìgbà tí wọ́n yọjú sí àwọn akẹ́kọ̀ọ́ tó farapa ọ̀hún. Níbẹ̀ ni wọ́n ti ń fi dá àwọn òbí àti àwọn alágbàtọ́ lójú wípé kí wọ́n má mẹ́kàn wípé gbogbo ẹ̀ ní ó wà ní abẹ́ àkóso. Lẹ́yìn náà ni wọ́n á fi kún wípé àwọn onímọ̀ nípa ìlera àti àyíká náà ti ń ṣe ìwádìí lórí ohun tó ṣe okùnfà ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Nǹkan tó ṣẹlẹ̀ yìí mo nígbàgbọ́ pé lágbára Ọlọ́run a máa rí ìyànjú sí torí pé nígbà tó sọ pé ó ṣẹlẹ̀ ní Àrètí láti wá gbọ́ pé àwọn ọmọ kan ní AGGS ṣe rí pé kò wà limited síbẹ̀ yẹn so ìṣe pé kákan máa wo bẹ̀yẹn so ó wá ìtumọ̀ ẹ̀ ní pé káti ẹ̀ wo kí àwọn tó yẹ pé wọ́n wà ní ẹ̀ka iṣẹ́ bẹ́ẹ̀ yẹn wọ́n bá gbogbo ìlú torí tí nǹkan bá ṣẹlẹ̀ níbi kan tó ti ṣẹlẹ̀ níbi kan sí ká má sọ pé ibẹ̀ yẹn nìkan la máa fi ojú sí. Àwọn agencies bíi ti federal ministry wọn náà bá wa ṣiṣẹ́ lórí ẹ̀ nílẹ̀ bí wọ́n ti install àwọn kan láti gbà yẹn náà ti install àwọn one measure pé kí ni level gas tó ń emit yẹn kí ló ti ẹ̀jẹ̀ náà bá wé rí so tẹ̀lé wọn pé nǹkan téèyàn bá máa kéèyàn tó lè sọ̀rọ̀ wọ́n ti rí àwọn nǹkan ṣùgbọ́n kó tó lè sọ̀rọ̀ wọ́n gbọ́dọ̀ rí àrídájú ẹ̀ wọ́n gbọ́dọ̀ rí confirmation èèyàn gbọ́dọ̀ lánú ó sọ nǹkan fáwọn èèyàn pé báyìí wájú ọ̀la kó sọ pé kò ti ṣe bẹ́ẹ̀ yẹn mọ́ ẹ ló fà á so gbogbo nǹkan tó ń rí wọ́n ń ṣe àkọsílẹ̀ láti lè fún wa ní ìròyìn tó kún tó yẹ pé ó máa jẹ́ ká lè mọ̀ bá máa ṣe pub nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn. Mo fẹ́ rọ̀ wá pé ká fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn doctors àtàwọn nurses bá ṣe wà ń bí tó bá yẹ pé àwọn fẹ́ wà lọ́sítì ká wà ní ìtọ́ ẹ pé bóyá a máa ráyè ṣiṣẹ́ wọn ẹ má yẹ kí gbogbo àgbà fẹ́ wọnú hospital àfẹ́ lọ́wọ́ wọn àfẹ́ lọ ṣe kíní kan. Ọ̀gá àgbà ilé ìwòsàn gbogbogbò ti ìlú Ìjẹ̀bú Òde ìyẹn onímọ̀ ìṣègùn Bánjọ Adéoyè nígbà tí ó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ lẹ́ni tí kò fi ojú rẹ̀ hàn ni ó ti fi dá àwọn òbí àti àwọn alágbàtọ́ tó wà ní ilé ìwòsàn ọ̀hún lójú wípé àwọn ṣetán láti pèsè ààbò tó péye fún àwọn akẹ́kọ̀ọ́ tó farapa ọ̀hún. Orí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí ni ó fi hàn gbangba wípé irú rẹ̀ náà ṣẹlẹ̀ nìkan bí oṣù díẹ̀ sẹ́yìn lẹ́yìn tí àwọn akẹ́kọ̀ọ́ 30 àti ìkan nínú àwọn òṣìṣẹ́ ilé ẹ̀kọ́ girama Àwàlédì Apostle ti ìlú Ìjẹ̀bú Òde náà farapa nínú rẹ̀. Láti ilé iṣẹ́ NTA Ìjẹ̀bú Òde, Ìdòwú Ògúnbàjò ló ń ṣe àtúpalẹ̀ ìròyìn.